Ǹjẹ́ ẹ sì rántí ìṣẹ̀lẹ̀ ibi tí ó ṣẹlẹ̀ ní ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2023 níbi tí àwọn ẹni ibi kan tí wọ́n pa odidi ìdílé kan run, ìyẹn ọ̀gbẹ́ni tó fi ìgbà kan jẹ́ òṣìṣẹ́ báǹkì àpapọ̀ ilé wa, ìyẹn ọ̀gbẹ́ni Kẹ́hìndé Fátilóyè, ìyàwó rẹ̀ Bùkọ́lá àti ọmọ kan ṣoṣo tí wọ́n ní, Ọrẹolúwa Fátilóyè. Gbogbo lílọ bíbọ̀ ní ilé-ẹjọ́ ni ó ti parí báyìí nígbà tí adájọ́ ti ṣe ìdájọ́. Àwọn afurasí 9 ni wọ́n gbé wá sí iwájú adájọ́ nínú ẹ̀sùn kíkà 24 tó dá lórí ìpànìyàn, ìdigunjalè, ìbanǹkanjẹ́ àti ìlẹ̀dí àpò pọ̀ láti ṣebi. Lékan Adékànbí, Ahmed Ọ̀dẹ́tọ́lá àti Waheed Adéníyì tí wọ́n tùpàǹpá tí wọ́n ṣe iṣẹ́ ibi náà láti pa àwọn mọ̀lẹ́bí náà ni wọ́n dájọ́ ikú fún, wípé kí wọ́n yẹ igi fún wọn tàbí kí wọ́n gún wọn ní abẹ́rẹ́ ikú. Ìyá olùjẹ́jọ́ àkọ́kọ́, ìyẹn Lékan Adékànbí, arábìnrin Adéníkẹ́ Adékànbí, ni wọ́n dá ẹjọ́ ẹ̀wọ̀n ọdún 2 fún, ní ìgbà tí ìyàwó Lékan Adékànbí yìí tí ó ṣẹ̀ṣẹ̀ bímọ ni wọ́n fi sí ẹ̀wọ̀n ọdún 2 fún lílẹ̀dí àpò pọ̀ láti díwọ́ ìdájọ́ òdodo. Adájọ́ Adébọ̀wálé ni ó tún fi Usman Azeez, ẹni tó jẹ́ mẹkáníìkì tí ó ṣe àtúpalẹ̀ ọkọ̀ ọ̀gbẹ́ni Kẹ́hìndé Fátilóyè tí ó sì tà á ní $1,100 ni wọ́n fi sí ẹ̀wọ̀n ọdún 14, nígbà tí Àánúolúwápọ̀ Owólàjà, ẹni tí wọ́n tà á fún, tí òun gba ẹ̀wọ̀n ọdún 6. Abbas Ọ̀dẹ́tọ́lá àti Lukman Adéwùsì ni adájọ́ ní kí àwọn máa lọ nítorí wọn ò jẹ̀bi. Fún mọ̀lẹ́bí Fátilóyè, lóòótọ́ ni wọ́n ti ṣe ìdájọ́, ṣùgbọ́n irú ìdájọ́ báyìí kò lè mú àwọn òkú tí wọ́n ti kú láti padà wá. Wọ́n pa wọ́n, ṣàlẹ̀ rẹ̀gbọ́n mi, àwọ̀lẹ̀ rẹ̀ mọ́. Gbogbo ìdájọ́ òun gbàgbé pé ọwọ́ Ọlọ́run ló wà. Báyìí ti ṣe pé wọ́n ti dájọ́ fún wọn yẹn, ọkàn wa tún wá wà trust. Agbẹjọ́rò fún olùjẹ́jọ́ kínní, ìkejì, ìkẹta àti ìkarùn-ún ni ó sọ pé ó ṣeé ṣe kí àwọn oníbàárà òun gba ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn lọ.